ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní lágbájá sí báyìí wọ́n ti nírọ́ ni kí n tèmi àbí àwọn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé lágbájá síbẹ̀ àwọn èyí sọ pé irọ́ ni kí máa tèmi ṣé kébì wọ́n sọ pé ní tẹ́ni báyìí sọ ẹ̀yìn èèyàn sọ̀rọ̀ ó wá sọ pé irọ́ ni kébì wọ́n sọ pé òótọ́ ni àbí àwọn bàyànjẹ́ tó bá àwọn jẹ́ tó kó orí ibu tí wọ́n bá mi wọn ò ní kó orí ibu bá mi wọn ò sì ní kó orí bá gbogbo ayé náà. èmi expect pé ó yẹ kí Tani Olohun dúpẹ́ lọ́wọ́ àwa lọ́ọ̀yà gan ta prosecutor ìdí tí òbí dúpẹ́ ni pé tó bá jẹ̀jẹ́ pé kankan náà ló bá ṣe débẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n látara kéèsì yìí lọ́lọ́run ọba tó fi ṣàánú ẹ̀ náà fi gbé mọ́tò fún. torí pé kó tó di òní ni mo ti kọ́kọ́ tọrọ àforíjì lójú gbogbo ayé níbi tí gbogbo ayé ò ti rí ṣùgbọ́n tó bá jẹ́ pé kí n wá sí ọ̀dọ̀ wọn lójúkojú náà ni yóò tún wá mú ọ̀rọ̀ kan lágbègbè ní ká máa fa wàhálà lágbègbè ní ká máa fa wàhálà èyí tí mo ṣe yìí mo ṣe láti jẹ́ pé kí ó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yóò lè bá yanjú kó bá dàbí pé bóyá bí àwọn ṣe ń ṣe ìgbìyànjú táwọn ọlọ́run tún fà sẹ́yìn pé Olóhun ò ní bẹ̀bẹ̀ láyé táwa sẹ́lẹ̀ gbàgbé lórí ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní lágbájá sí báyìí wọ́n ti nírọ́ ni kí n tèmi àbí àwọn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé lágbájá síbẹ̀ àwọn èyí sọ pé irọ́ ni kí máa tèmi ṣé kébì wọ́n sọ pé ní tẹ́ni báyìí sọ ẹ̀yìn èèyàn sọ̀rọ̀ ó wá sọ pé irọ́ ni kébì wọ́n sọ pé òótọ́ ni àbí àwọn bàyànjẹ́ tó bá àwọn jẹ́ tó kó orí ibu tí wọ́n bá mi wọn ò ní kó orí ibu bá mi wọn ò sì ní kó orí bá gbogbo ayé náà. ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu Abdulaziz Adégbọlá tí a mọ̀ sí Tani Olohun. ó bẹ gbogbo ìgbọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjókòó gbogbo àwọn tí ó wá torí pé ọ̀rọ̀ tá a wá ọ̀rọ̀ kúlẹ̀ dání ayé gbogbo òsì ní bàjẹ́ Ọlọ́run ní báyìí wájẹ́ gbogbo tó ń da lọ́rọ̀ gbogbo àkùnrin bàjẹ́ torí pé lọ́rọ̀ ní láfàlàfà tẹ̀wá fún ìgbòkúrò àwọn oníṣèlú pẹ̀lú wa mo fi àsìkò rí tọrọ àforíjì kẹ́bẹ̀ fún ní kí ṣe báyìí. Ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ó bó kùn kí sọ̀rọ̀ abẹ́kọ̀ sọ̀rọ̀ èyí tí ó lè tẹ́mi lọ́rùn ní kí ìdọ̀bálẹ̀ fún torí bí mo ṣe ń ṣe ìgbẹ̀lú ìgbàgbó ẹ̀bára sí ètò lè tẹ́mi lọ́rùn yẹn bí mo ṣe ń ṣe ìgbàgbó ẹ̀bára sí sórí bó bá ṣe tẹ́ ọlọ́run tí ọkàn rẹ̀ balẹ̀ sí ayọ̀ bó bá ṣe tẹ́ ọlọ́run tí ọkàn rẹ̀ fi balẹ̀ débẹ̀ bóyá kó àkẹ́sọ́ rẹ̀. so ní lákọ̀ọ́kọ́ mo kọ́ bẹ̀rẹ̀ pé mo kọ́ tó àforíjì ọgbọ̀n ìjókòó torí tó kọ́kọ́ bí ogbó ọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé ọmọ kan bàjẹ́ ojókòó àní ó bí ogbó ìfìyà ayé nínú tẹ́bí náà tó kò bí ìwà ìfìyà ayé nínú. nígbà tí mo ṣe fídíò yẹn mo tọrọ àforíjì ní 15 minutes tí fídíò yẹn tó jáde mo sáré tọrọ àforíjì but ẹ mọ̀ pé ibi tí tẹ́ẹ̀ bá ti bàjẹ́ nígbà afárá tó ṣe àforíjì òdì dé bẹ́ẹ̀ tẹ́ bá lọ gbogbo àwọn tó wo fídíò yẹn mo tọrọ àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ní kẹ́kẹ́ mo jó ọjọ́ kejì so ibẹ̀ náà nígbà ti bẹ̀rẹ̀ tó yọ ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ níbi fídíò pé Tani Olohun ó jókòó àdúgbò bẹ ogun mùsùlùmí ayé pátá fún òforíjì pátá tẹ́lẹ̀ tó lọ sí modification tó ń ṣe kíníkà ìjà òtí ìtàn náà ni mẹ́rin àyà ayé tán ẹlẹ́jọ́ lówó sẹ́jọ́ mọ́ ìwọ ló ń jókòó mo fẹ́ gbogbo ẹ̀mí tí mo ṣẹ̀tọ́ wá tá kí n máa kúnlẹ̀ fún yẹn kò ó dàbí láti mú òní máa sọ so wọn á gbọ́ bẹ́ẹ̀ látòrí bàbá wa ọba Ilorin والله يعصمك من الناس لا تخاف راكا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. látòrí ẹ̀dá yọ̀ nígbà tí mo ṣe fídíò náà orí wọn náà mo ti bẹ̀rẹ̀ orí òní dìdì láìláì láṣẹ àmín orí wọn dìdì ọgbọ́n náà fi kóòdù jọ òní táyé orí wọn dàbí orí lòfẹ́ ojú kí ẹni ó ṣe ní fídíò lẹ́yìn náà mo wá dúpẹ́ lọ́wọ́ sílù máa tọ́jú lórí gbogbo olùmọ̀mú nílẹ̀ yìí. Adamallahu hayatahu. ìlú yóò lè bàjẹ́ gbogbo ilẹ̀ yòókù ilẹ̀ Yorùbá yòókù náà sì lè bàjẹ́. lẹ́yìn ìgbà náà mo á di kí mo tún kí gbogbo àwọn ìmáàmù tó kù ní ìlú Ìlọrin kọ́ńtà mo tún fi àǹfààní kí wọn mo sì fi àìwọ̀ ní ìbẹ́ wọn ẹgbẹ́ kí wọ́n forí jì mí kí wọ́n bínú sí wọn
n ò pé ọmọ wọn náà ni mo jẹ́ àìmọ̀ ògùn mọ̀ tẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sìn rìn náà tí ò ní sí àwọn kan ẹ tí bá ti wá rí kí n ṣe mo bẹ gbogbo pátá pàápàá jùlọ mo bẹ abẹ́rẹ́ ẹ̀bẹ̀ mi látòrí ìjọ madrasi Muhammed bẹ́ẹ̀ ni madrasi Muhammed mo jọ fún oríṣi mi mo fi madrasi Muhammed mo fi yẹ pẹ gbogbo òkú rẹ pátá àti bàbá mi gbà àti òkúta dídí bàbá àwọn òkú lọ ní kéèsì tí wọn ọ̀tọ̀ ní ẹ má jẹ́ kó bára wọn mo fẹ́ yẹjú ẹ̀ ní mo lè rọ́pìn sí àwọn dáadáa nínú àwọn òkú lọ ní mo bẹ̀rẹ̀ pé kó jọ òkú oríjì mi lẹ́lẹ́lẹ́nu ni wa ṣèyíkì wa àbá òkúta gidi àti wá bẹ̀wọ̀lé náà ẹjọ́ ẹ má ẹforíjì mi ọlọ́run tó ń ṣe ọlọ́run sì dáadáa fún ṣèyíkì wa làbí wọn ò sí bí wọ́n ẹlẹ́dàá wọn wà ní mo bẹ àwọn lọ́yà wọn mo bẹ àwọn kó wọ́n bínú mo rẹ̀ tún bẹ talọ́tìkì náà gbogbo ẹ̀ka ló mo bẹ pé takọ ìwọlé kọ fún mi kí mo dákọ lọ mo dákọ lọ sọ́kọ́ bá ṣe mọ̀ sọ ọkọ̀ bá ṣe mọ̀ sọ. wọ́n á bẹ gbogbo àti gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí tó ti fẹ́ dìjà ẹjọ́ tó yọ lọ́hùn ẹ fi gbogbo ẹ̀yà mi ok ẹ fi yáyà mi ẹ ṣe mo dúpẹ́ èyí ó ṣàwò nǹkan mọ́yàn náà ní ẹ ṣe mo dúpẹ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí wọ́n lọ ṣiṣẹ́ mọ́. Ọmọ tí ó dẹrù ẹnu Ọlọ́run ọba rẹ̀ tó dé ní ẹ̀kọ́. Àánú Ọlọ́run bó ṣe fẹ́. Nínú kò sí nínú pé kò sí lóye fún activity ti ẹ kó bàjẹ́ àbí kó wà ní òjòrò. Ọlọ́run ní fígbà ẹ̀ fún ẹ. Ìyá tó bí ẹ náà ọlá àjẹmọ́ sí ilé. Wọ́n náà ṣe ìyá rẹ̀ ó fi jìbà fún Ọlọ́run ọba mi àyè á fẹ́ mọ́nà. Ẹ ṣe bàbá a rí i pẹ́ o ojú òní tì yí a máa rí i bá o ẹ ní dààmú ọmọ òní kú mọ́ yín lọ́wọ́ ọdún tuntun tó ń bọ̀ yọba rẹ̀ ló jẹ́ fún gbogbo wa a ní fọmọ wa dí o àwa náà nílò kú lójijì a ní rùkú wọlé a bẹ́ẹ̀ la ò ní rùkú jáde iṣẹ́ ìránṣẹ́ ni Ọlọ́run gbélé yín lọ́wọ́ iṣẹ́ náà ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ kò sí ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe àti gẹ́gẹ́ bí abiyamọ èmi náà rọ̀ ní wípé ẹ̀yin bàbá mi gbogbo kẹ́ ẹ má bínú sí wa àtobìnrin o àtọkùnrin àtọmọdé àtàgbàlagbà ló bá ń bínú ẹ dákun ẹ má bínú ẹ bá àfọwọ́wọ́nú kájọ fìfẹ́ lò pọ̀ ẹ jẹ́ káwa fúnra gbogbo wá jọ ṣe papọ̀ kájọ bá àwọn tó ń ba ẹ̀sìn kíní ẹ̀sìn kejì jẹ́ tí ò mójú tẹ́sí tiẹ̀ lọ́tún lọ́sì kájọ bọ́wọ́ kájọ bá ń rí ìtọ́ lè bá dẹ̀rọ̀ gbogbo nǹkan yìí kò ní wáyé mọ́ lágbára Ọlọ́run yàtọ̀ lọ́wọ́ ní bàjẹ́ àjọṣe wa àjọṣe pẹ́pẹ́pẹ́ kò ní bàjẹ́ o ẹ ṣeun ẹ̀yin lọ́wọ́ ẹ máa mọ̀ ṣe o. Mama, ẹ má kúnlẹ̀ ẹsẹ̀ mama ẹsẹ̀ wa o. tí ẹni kò jíṣẹ́ kò sì kájú kò mẹ́ẹ̀ èyí táwa lè ṣe fún àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ẹni tẹ́ bá jọ palapọ̀ bàbá olóòsà bàbá ọlọ́ya ọwọ́ tó ń pẹ́ jọ palapọ̀ ọwọ́ fẹ́ ṣàbòsí fún Islam faramọ́ kódà wọn bá débi pé a lè ká kíra wa bàbá jọ ń gbàdúgbò ẹni ó bá rẹ̀ káàkì bó lára rẹ̀ ṣe Islam kọ́ wa bẹ́ẹ̀ èyí tí wọ́n kọ́ wa ká torí pé ká lè bá rẹ̀ ká sọ pé tọ́lọ̀ ń gbé fún wa yẹn àní wí bó ti yẹ èyí ò nìkan là ní ṣe èyí tá a lè ṣe àláǹfààní àti kọwọ́ bọ̀ sọ̀lọ̀ ọmọlúàbí ẹnì kankan Olúwa bò fẹ́ báyìí kò fẹ́ náà nù tó bá wù ọ́ gbọ́ tó bá wù ọ́ kó má gbọ́ iṣẹ́ tiwa nìyẹn. Akí bàbá òkúta gidi Ọlọ́run bá wa kí yín Ọlọ́run bá wa kí yín. Tí wọ́n sọ bó ṣe rí náà nìyẹn tí oníkálùkù tí bàbá wa ẹ̀yin lẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o ẹ̀yẹ darí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ darí ọ̀rọ̀ yẹn sí wa ní ọ̀là bàbá ti sọ pẹ́pẹ́ lé ẹ sọ pé ẹ mẹ́ṣọ̀nù èmi gan ẹ mẹ́ṣọ̀nù bàbá mi ní Bariga
àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lórí ìtẹ́ sọ yẹn. nǹkan tó ṣẹlẹ̀ lórí ìtẹ́ sọ yẹn. bàbá òkúta gidi ti yanjú ẹ̀. wọ́n ti yanjú ẹ̀. ìta gbé lọ́wọ́. ìta wà gbé dání. ẹ̀gẹ́ ti bẹ̀ kò ìta gbé lọ́wọ́ yẹn. ìta gbé lọ́wọ́ yẹn. bọ́lọ̀hún ṣe bí ọlọ́run ṣe fi rán nàbì. bọ́lọ̀hún ṣe fi rán nàbì. òun làwọn ti jíṣẹ́. òun làwọn ti jẹ́. èyí tí ò dá ń bẹ̀. èyí tí ò dá ń bẹ̀. òun náà ni káwá máa wá tó orí ìta gbé lọ́wọ́ yẹn káwá lọ máa wá dàbò pé ká máa fi ba ìjọmọlúàbí yẹn jẹ́. èyí náà ni káwá lọ máa fi lọ ba ìjọmọlúàbí ẹnìkan jẹ́. tí òkúta láti pè Tani Olohun. tí Abdulaziz Tani Olohun. tó bá ń sọ̀rọ̀ ẹ̀ tó bá ń bó sì tó ju àwọn fídíò ńlẹ̀ lọ́kọ̀ọ̀kan. ẹgbẹ́ ifá àwọn bó ṣe ṣe bó ṣe ṣe ní. tí o bá ti forí pè yẹn sí. tí o bá ti forí pè yẹn sí. kò sẹ́ni tó fẹ́ bá fa wàhálà. kò sẹ́ni tó fẹ́ bá fa wàhálà. àwọn bọ́lọ̀ ṣe gun bọ́lọ̀ ṣe bó ṣe pìsẹ́ǹtì fún àdìbò. bọ́lọ̀ ṣe pìsẹ́ǹtì fún àlàyé lọ́rùn Muhammad. a jíṣẹ́ yẹn. àwọn jíṣẹ́ o. ẹgẹ́ ti bẹ́ẹ̀ tẹ bá ti yìí dẹ́yìn sọ yẹn. èyí dẹ́yìn sọ òun. ẹ̀ ń sọ fún wa yí pé ká má jíṣẹ́ tọ́lọ́run rẹ wà nù. ẹ ní ká má jíṣẹ́ tọ́lọ́run rẹ wà nù o. ṣé ẹ gbọ́ bí ẹ bẹ́ẹ̀ sìn mi ní bẹ́ẹ̀ ká fagùn. ká má fagùn. àwa náà fara mọ́ bí mùsùlùmí kan kó lọ máa tọwọ́ bọ ìjọmọlúàbí. àwa náà fara mọ́ bàbá mi ní Bàrígà bàbá lókùtà gíga àti gbogbo àfa nílẹ̀ yìí àfara mọ́ kí ìwà àfa kàbí mùsùlùmí kan kó lọ tọwọ́ bọ ìjọmọlúàbí ẹnìkan láti bàjẹ́. kó wá kọ ìtàn tí ò sí nínú. kó wá kọ ìtàn tí ò sí nínú tan rẹ̀ lé lérí. ẹ̀ṣẹ̀ ni o Islam tá a gbé dání náà sì fara mọ́. kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. bó ṣe jẹ́ nìyẹn o. One minute. Èmi ò ní much láti sọ. Èmi ò ní much láti sọ. Èmi ò ní much láti sọ. Látara pé mo rí pé gbogbo nǹkan tí à ń ṣe ń bíbá látàárọ̀ lẹ́yìn àwọn tó jẹ́ mùsùlùmí wa àwọn bàbá nìkan náà appreciate àwọn lọ́ọ̀yà àwọn tíìmù. So èmi expect pé ó yẹ kí Tani Olohun dúpẹ́ lọ́wọ́ àwa lọ́ọ̀yà gan tá a prosecute. ìdí tí ó fi dúpẹ́ ni pé tó bá jẹ́ pé kankan náà ló bá ṣe débẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n látara kéèsì yìí lọ́lọ́run ọba tó fi ṣàánú ẹ̀ náà fi gbé mọ́tò fún. ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀dẹ̀ máa gba mọ́tò 12 million ló ọbọ̀dé mọ́ pé mi sì wà lábẹ́lẹ̀ tán ti ṣe fún Tani Olohun. àwọn akọ́ni sábà pẹ́ lọ́dọ̀ Tani Olohun gbogbo lọ́ọ̀yà tí àwọn lọ́yà ta prosecute kẹsì àti sáfọ̀ pé àwọn alájẹ́ ìgbàmọ́ àwọn láti apology this time around o ọpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ láàkọ́ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè kábíyèsí Olódùmarè kábíyèsí fa mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin agbẹjọ́rò wà fọwọ́sá lákòókò lọ́kà ìbẹ̀rẹ̀ láti lọ́ọ̀yà wa parí savans wọ́n gbìyànjú ọkùnrin takuntakun ni wọ́n gbọ́dọ̀ ajé ọkùnrin takuntakun náà tó wà lọ́sà yìí náà ìyẹn us mọ́ us mọ́ náà sọ báyìí us mọ́ ni wọ́n sọ barista ṣẹgbà ọ̀rẹ́ mi ni èmi tẹ́lu mi gbà ni mo sọ èmi tẹ́lu mi gbà ni mo sọ. mo yẹ dúpẹ́ lọ́wọ́ Dr. Saddam náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìmọ̀ mi dúpẹ́ barista Bayero lọ́yọ̀ lóbi àti Yaradua gbogbo ẹgbẹ̀rún lọ́dúpẹ́ lọ́wọ́ Yaradua máa dákùn pé tó bá rántí lọ́yà mo dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́yà yìí barista Adéọlá ẹ̀ṣẹ̀ àwọn àdúgbò lọ́wọ́ yìí o lọ́yà ẹdúpẹ́ lọ́wọ́ lọ́yà olóbì àbí gbogbo wa ládùúgbò lọ́wọ́ lọ́yà olóbì gbogbo wọn pátá. ẹ jọ mo bèrè 1 minute nǹkan tí mo fẹ́ kí lẹ́yìn ni pé ọ̀rọ̀ tí bàbá wa tí wọ́n fún ẹ má bẹ̀rẹ̀